a máa kú dédé àsìkò yìí a kú kó lè dà àdúrà gbogbo wa ni yóò gbà láṣẹ Elédùà. àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa ìròyìn Feli-feli TV. lónìí ti ṣe ọjọ́ 26 ọjọ́ Tuesday nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti gbé ìròyìn kan bọ́ọ̀dé báyìí láti lè jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́yìn onílẹ̀ yìí mọ èròǹgbà wọn tó ń ti akitiyan wọn ò lórí bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń lọ sí o. Lára àwọn ọ̀rọ̀ èyí tó jẹyọ níbẹ̀ láti rí ìròyìn èyí tó sọ wípé àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan èyí tí wọ́n jí kó lọ́jọ́ 7 oṣù kẹta ọdún tí a wà yìí ní Kuriga èyún ní ìjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ Kaduna èyí tí wọ́n gba àwọn ọmọ ọ̀hún padà kúrò lákàtà àwọn ajínigbé o lọ́jọ́ àìkú èyí tó kọjá yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé tọ́rọ̀ èyí tó yọ àwọn kò sọ o fún àwọn tó jí àwọn ọmọ ọ̀hún kó kí wọ́n tó rí wọn gbà padà kúrò lákàtà wọn lọ́jọ́ àìkú Sunday tó kọjá. Àwọn ọmọ ọ̀hún èyí tó jẹ́ ìpè wọ́n tó wá 137 wọ́n lé ní 100 báyìí bí 107 ó dín díẹ̀ làwọn ọmọ ọ̀hún èyí tí wọ́n ní pẹ̀lú akitiyan tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo òun ló jẹ́ kí iṣẹ́ ọ̀hún bọ́ sí àṣeyọrí fún wọn o láti rí àwọn ọmọ ọ̀hún gbà padà láìsan épìnì tàbí tọ́rọ́ tó yọ o fún àwọn oníṣẹ́ ibi tó jí àwọn ọmọ ọ̀hún kò. Lára àwọn ọ̀rọ̀ tó jáde láti ẹnu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ní orílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni Idris Mohammed èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́ Monday ọjọ́ ajé onílùú Àbújá fún àwọn akọ̀ròyìn tó ń bẹ nílé ọba láti lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo ìjọba àpapọ̀ wọn ò sún wọn wò tó ń ti àwọn ẹ̀ṣọ́ aláàbò. Lákòótán nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún Idris Mohammed ó ní ẹkúkú ti mọ̀ wípé ààrẹ wa Bọ́lá Tinubu ó ti ṣe ìpinnu wípé kò ní sí àyè fún àwọn agbésùmọ̀mí àwọn oníṣẹ́ ibi bíi tí òun kó kéré mọ́ tó ní orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe wípé bí wọn yóò ṣe gba orílẹ̀-èdè yìí kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún òun ló mọ̀ mú lóòkun àyà ààrẹ Tinubu o tó sì ń gbé ìgbésẹ̀ náà. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba àpapọ̀ lẹ̀ yìí ni yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ní àṣeyọrí èyí tó péye láìpẹ́ jọjọ. Ẹni tó jẹ́ ajìjàǹgbara tó ń jà fún ẹ̀tọ́ ènìyàn àti ìdásílẹ̀ orílẹ̀-èdè lómìnira ti Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho tó ń tẹ́ tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò Ìbà Gani Adams òun mà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí níta òkú ọ̀rọ̀ tó ń ti ògúlùtù ọ̀rọ̀ síra wọn báyìí o lórí ọ̀rọ̀ kan àti ẹ̀sùn èyí tí Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá tó fi kan Sunday Ìgbòho tó ń tẹ́ tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó wípé apànìyàn làwọn méjèèjì. Ní báyìí o Sunday Ìgbòho tó ń tẹ́ tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà Sanwó-Olú ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Táyọ̀ Àyìndé àwọn ni wọ́n ti gbé ẹjọ́ ńlá méjì dìde o lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n fi pe Gani Adams lẹ́jọ́ láti wá ṣàlàyé ohun torí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ búburú àti ìbànújẹ́ o èyí tó ń sọ ní ìgboro ẹnu. Sunday Ìgbòho ló sọ̀rọ̀ jáde láti ẹnu tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ àti Àyìndé eléyìí tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà Sanwó-Olú láti ẹnu tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ wípé ọ̀rọ̀ tí Gani Adams tó sọ ọ̀hún ó jẹ́ ọ̀rọ̀ eléyìí tó burú jáì èyí tí ò yẹ kí wọ́n gbọ́ ò lẹ́nu àgbàlagbà pàápàá jù èyí tó di ipò tó dààmú ní ilẹ̀ Yorùbá. Sunday Ìgbòho ni láti ọjọ́ tóun ti bẹ̀rẹ̀ sí ní ṣètò ìgbésí ayé òun ò bá wọn péjọ bìrìkòtò láti gbèrò kí wọ́n pa ẹni tí ò ṣẹ̀ lọ́nà eléyìí tí ò bófin mu.
ó ní lótìtọ́ àti lódodo lòun jẹ́ ajìjàgbara ó ní ṣùgbọ́n ó ní ẹ̀sùn èyí tí Gani Adams fún ọkàn òun wípé olóyè Bọ́lá Ìgè èyí tí wọ́n pa lọ́dún 2003 nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé òun mọ̀ sí Sunday Ìgbòho ni àwọn tí wọ́n pa Gani Adams àwọn tí wọ́n pa olóyè Bọ́lá Ìgè ó ní Ọ̀túnba Gani Adams ló yẹ kó ti wá wọn jáde tó bá jẹ́ pólítítọ́ àti lódodo ló ní agbára tó sì mọ̀ ohun tó ń sọ ó ní àwọn tí wọ́n pa Bọ́lá Ìgè òun ò mọ̀ wọ́n òun ò sì bá ẹnikẹ́ni jókòó láti gbèrò pa Bọ́lá Ìgè lọ́dún náà tòun ti ẹni tó jẹ́ Táyọ̀ Àyìndé èyí tó fi ẹ̀sùn kàn tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí Sanwó-Olú èyí tó ti fìgbà kan jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti ẹ̀sùn ní ibà Gani Adams ló fi kàn àwọn méjèèjì ṣùgbọ́n báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ibà Gani Adams tuurutu bí ewúrẹ́ alágídí láti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nílé ẹjọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tí ń bẹ ní ọwọ́ rẹ̀. Àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ohun màá ló ti sọ̀rọ̀ bóde pé ohun tó ti ní lójú ju olè lọ ó mà ṣìkù lórílẹ̀ alààyè èyí pẹ̀lú wàhálà òun lásìgbò èyí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí àti ẹgbẹ́ òṣèlú Labour Party. Àgbà ọ̀jẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ àjọ NLC eyín ọ̀gbẹ́ni Issa Tijani òun ló sọ wípé pẹ̀lú bí àwọn àgbàlagbà tí wọ́n ṣe ń ṣe lágbàlagbà láàrin ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC èyí tí ìfàákàjà ti ń wáyé láàrin Julius Abure tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress Comrade Joe Ajaero ó ló yẹ kí àwọn méjèèjì wọ̀nyí kí wọ́n kọ ìwé fipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí Issa bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde Issa Tijani Julius Abure àti Comrade Joe Ajaero ó yẹ kí wọ́n kọ ìwé fipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ àti alága ẹgbẹ́ òṣèlú náà nítorí wípé àgbà wọn ó ti ṣe lágbàlagbà ó ní ìlànà àti òye tí wọ́n wò láti gbé ẹgbẹ́ òṣèlú Labour Party kalẹ̀ ó ní Julius Abure ó ti yà kúrò lójú ọ̀nà náà ó ní bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Ajaero olóòrùn náà ti kúrò nínú ìlànà ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nítorí nǹkan tí wọ́n jọ ń fà mọ́ra wọn yìí ó ti ní ọwọ́ kan àwọn màkàrúrò ó ti ní ọwọ́ kan àwọn iṣẹ́ ibi olóṣèlú ó ti ní nínú ó ní kó tó wá di pé wọ́n bà kíní ọ̀hún jẹ́ yányán tí wọ́n yóò bà ẹgbẹ́ méjèèjì jẹ́ ó ló yẹ kí àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ kí wọ́n pè wọ́n sí àkíyèsí tàbí kí wọ́n kọ ìwé fipò wọn sílẹ̀ gẹ́gẹ́ bí Comrade Tijani bó ṣe sọ ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ojú ìwòye wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin Julius Abure àti Comrade Joe Ajaero. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àjọ SOSAFE ti ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí márùn kan èyí tó jẹ́ wípé iṣẹ́ ibi ìdígunjalè bíba dúkìá ìjọba jẹ́ ni wọ́n yàn láàyò. Ọwọ́ àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí ọwọ́ pálábá wọn ségi sọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò SOSAFE ní ìjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi márùn ọ̀hún lólúlé iṣẹ́ àjọ SOSAFE èyí tó wà ní ìpínlẹ̀ Ògùn lánàá ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 25 nínú oṣù kẹta ọdún èyí tí a wà yìí. Ọ̀gá àgbà fún àjọ SOSAFE ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Sọjí Gazalo òun ló ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún lánàá pẹ̀lú wípé àwọn wáyà èyí tó ń jẹ́ ti iná ti ìjọba òun ni 4 nínú àwọn ènìyàn náà ni wọ́n ń gé tí wọ́n ń tà lélẹ́yìí tó sì jẹ́ wípé wọ́n ti ń dẹ ọdẹ wọn pẹ̀lú tààkúté ọ̀ràn tí wọ́n dẹ fún wọn kó tó di wípé ọwọ́ pálábá wọn ó sége. Gẹ́gẹ́ bí Gazalo ti sọ di mímọ̀ ó ní ìgbà tí wọ́n ṣe ìṣirò wáyà iná ọ̀hún tí àwọn oníṣẹ́ ibi olè náà tí wọ́n gé tà ló lọ bí mílíọ̀nù 5 náírà tí ṣòwò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó fi orúkọ àwọn ènìyàn òun ló fi léde pẹ̀lú gbogbo iṣẹ́ ibi wọn àti àdúgbò eléyìí tí wọ́n ti ń ṣe Gazalo tó ní lánàá ó ní àwọn mú àwọn ènìyàn náà nínú àgbélẹ̀kọ ọ̀rọ̀ èyí tó jáde
láti ọ́fíìsì ẹni tó jẹ́ alukoro àti agbẹnusọ fún àjọ sosef ọ̀gbẹ́ni mọ̀rúfù èyí tó gbé jáde o lónìí inú ẹ́stéètì kan èyí tí wọ́n pè ní opic estate tó wà ní ìjọba ìbílẹ̀ adódò ọ̀tà ni wọ́n ti ń ṣiṣẹ́ ibi náà kó tó di pé wọ́n rí wọn mú o ó wá ní ọ̀kan nínú àwọn ènìyàn márùn-ún ọ̀hún tóun jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lára ọmọ ẹyẹ òun lo ìbọn ayédèrú tá a mọ̀ sí toy gun láti máa fi digunjalè àwọn ènìyàn kó tó di pé wọ́n rí ọwọ́ tóun náà o àwọn èèyàn ọ̀hún tí wọ́n ní Mubarak Shehu eléyìí tó jẹ́ ọmọ Haúsá bákan náà Usman Umar bákan náà Noaru Abubakar àti Abba Rabiu àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni wọ́n gé wáyà wọ́n ní ẹnìkan wọn o ètò orúkọ òun jẹ́ Olúwatósìn Àyìndé òun ló jẹ́ ọmọ ẹgbẹ́ ẹyẹ olè èyí tó ń lo ìbọn oníke láti máa fi ja àwọn ènìyàn lólè wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn yóò taari gbogbo wọn lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ lè ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. lákòótán nínú ìròyìn wa fún tòní ọkùnrin eléyìí tó ń ṣe bí abo tí ń múra bí obìnrin Bobrisky tòun ti gbajúgbajà ọkọrin takasùfé ìdààmú àdúgbò ìkà áfíríkà wèrè olórin Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ohun àní wọ́n ti jọ bẹ̀rẹ̀ sí níta òkú ọ̀rọ̀ sọ síra wọn tó ń ti ìdúkokò mọ́ra wọn o èyí tí àwọn méjèèjì jọ gùn lé o gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde wọ́n ní ọjọ́ àìkú Sunday ni wọ́n lọ sí ilé sinimá kan níbi tí wọ́n ti ṣe ayẹyẹ ìfihàn sinimá àgbéléwò kan èyí tí wọ́n pè ní movie premiere èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó níbẹ̀ ni wọ́n ti ní wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn obìnrin èyí tó múra dáadáa jù wípé obìnrin tó bá gbégbá orókè láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tó sì múra dáadáa wọn yóò fún ní ẹ̀bùn owó èyí tó tó mílíọ̀nù kan náírà èyí tó jẹ́ kí Bobrisky akọ tí ń ṣe bí abo kóun náà gbégbá orókè láàrin àwọn akẹgbẹ́ obìnrin èyí tó múra dáadáa jùlọ pẹ̀lú ẹ̀bùn mílíọ̀nù kan náírà èyí tó fi ta Bobrisky lọ́rẹ ọ̀rọ̀ yìí òun ló fà á tí Portable tó fi sọ̀rọ̀ bóde o wípé àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ọ̀hún wọ́n ti kùnà àfojúsùn ohun tó dáa nítorí wípé ọkùnrin pọ́nbélé òun ni Bobrisky àti jẹ́ àtimú rẹ̀ òun ló sọ di obìnrin ọ̀sán gan ó ní ó yẹ kí wọ́n fún àwọn obìnrin tó jẹ́ ojúlówó obìnrin ní ẹ̀bùn ọ̀hún bí tí hùn kó kéré mọ́tò láti lè fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo obìnrin ni wọ́n oníṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o láti rí pé Bobrisky ni wọ́n fún ní ẹ̀bùn ọ̀hún gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ náà ó wá ní ọ̀lẹ alápámáṣiṣẹ́ òun ní Bobrisky kó bóde kó lọ rèé ṣiṣẹ́ o kó jáwọ́ lápọ̀n tí ó yọ kó gbémi láka náà ṣùgbọ́n ní ìgbà tí Bobrisky yóò fi dá èsì ọ̀rọ̀ mú padà níbi tó ti ń sọ fún Portable wípé kó sọ agbẹjẹmọ́wọ́ ibi wọ́n bá fi ẹlẹ́mọ̀ṣọ́ rẹ̀ ṣọ́ òun ní kó ṣọ́ o ó ní bíbẹ̀ ẹ̀kọ́ òun yóò fi wọn Portable nítorí wípé àwọn dòǹgárì lòun yóò rán sí tí wọ́n bá òun náà lánàá bolẹ̀ tí ò ní lè rí ìrọ̀rí iwájú àti ògo ọjọ́ ọ̀la rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí èsì èyí tí Bobrisky tó dá padà fún Portable lẹ́yìn tí Bobrisky tó ti gba ẹ̀bùn mílíọ̀nù kan náírà láàrin àwọn obìnrin tó múra jùlọ. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti lè ṣe wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday títí ojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá o fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.